ẹni tẹ́ ẹ ti Baba Ijesha mọ́lé Baba Ijesha ti bí wọ́dà o Baba Ijesha jáde kí ìsìyàwó rẹ̀ wo èrò tó tún ti kó mọ́ra lórí kìíní bẹ̀rẹ̀ fíìmù rẹ̀ jọ tó bá rí arúgbó tí ó bá bẹ́ẹ̀ ṣe fíìmù tí ojú ẹ̀dá tí n bá wà Nàìjíríà wà láì máa wá ṣe fíìmù pẹ̀lú ẹ̀ má wọrí má dìyàwó ẹ̀ mú dáadáa dìímú kó gbọ́yé lágbọ́yé ipa kó gbọ́ sùn tí orí ẹlẹ́gàn ló bàjẹ́ ẹni tó bá wù kó kí ẹni tí ò bá wù kó fi ẹ́ sílẹ̀ ó ti rọ́mọ gbẹ́jọ́ ti gbẹ́jọ́ ń dùn wọ́n ní ọ̀ọ́bì ẹni tí ọmọlé jàǹbọ́tọ̀ rí gidá abẹ́ẹ̀kún bẹ́ẹ̀ ní ṣe kiri London àwọn pásítọ̀ ní bá wọ́kọ àwọn àfáà ní bá wọ́kọ àwọn oníṣẹ̀ṣe ní bá wọ́kọ kò sí ó ti lùsì ìwọ̀nba èyí tí máa jí ló lábẹ́ rẹ̀ kò rí ṣe mọ́. now ẹ̀ ń dá òtí pé Baba Ijesha bímọ sẹ́wọ̀n tẹ̀wọ̀n dé lẹ máa pe ọmọ kódà ẹ má wulẹ̀ pé ní tẹ̀wọ̀n dé ẹ pé ní wọ́dà ẹ pé ọmọ yẹn ní wọ́dà sórí tí mo fẹ́ fi yé yín lónìí lórí ọ̀rọ̀ à ń lọ sẹ́ẹ̀l wọ́n mú yàn wọ́n ti yàn mọ́lé ní èèyàn wà ń káńtà mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún yín torí ìyàwó àwọn òṣìṣẹ́ ẹrú ẹ̀ làwà mi ò dẹ̀ wá túnà àṣírí ara wa kì í sì ṣe ìtúnà àṣírí immediately tán bá ti gbé ẹ dé káńtà yẹn tá sì ti gbé ẹ kúrò nílé ẹjọ́ immediately tó ti kúrò nílé ẹjọ́ kì í ṣe ẹ̀wọ̀n káńtà ló máa wà o ẹ̀wọ̀n ti ilé ẹjọ́ wọ́n ní ìwé tiwọn tí wọ́n ń lò wọ́n dẹ̀ ní òfin ó wà lu èdò ó wà ní àgbáyé oníkálukú ní ráìtì ẹ̀ oníkálukú ní ráìtì ẹ̀ tó o bá ní owó ẹ lọ́wọ́ wọn ò ní tó ẹ mọ́ bí àwọn ẹni tán jalè tán pààyàn tán ṣe gbogbo ẹ̀ wọn ò ní tó ẹ mọ́ wọn ò ní tó ẹ mọ́ o ìwọ náà tó bá bí ẹni létúnra rẹ bí níta kò síbi tí àdánwò ti lè bá yàn àdánwò abẹ́wà o lóòótọ́ àdánwò ojú ó wà àdánwò ẹnu ó wà àdánwò ìrìn lásán ó wà àdánwò nínú ilé ó wà ẹ jẹ́ ká dára wa lẹ́kọ̀ọ́ ẹ má ro ẹ̀dá kan pin mọ́ láyé yìí lórí ọ̀rọ̀ Baba Ijesha mo rí tí gbogbo yín àtàwọn celebrity náà torí wọn ò pé ní òbu yín o tẹ́ ẹ̀ ní àròjinlẹ̀ àti ẹ̀wà wí èyí tó tún dàgbà díẹ̀ wọ́n ń pè ní Nkechi ló jáde lónìí ẹ́ àṣekọ́dà bí Baba Ijesha bá wà níbi tó wà yẹn wọ́n lè bí méjì wọ́n lè bí bẹ̀ta fún ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká pàtó tẹ̀tì ẹ jẹ́ ká wá sọ òdodo ọ̀rọ̀ fúnra wa Don Brisky ó ní owó ẹ̀ lọ́wọ́ wọ́n mọ̀ ní ká lọ tì í mọ́lẹ̀ ǹjẹ́ ẹ mọ ibi tó wà ó kalẹ̀ fi owó rẹ̀ ó fi ra ibi tí ó máa gbé ni kì í ṣe pé lọ́fẹ̀ẹ́ ó wà ní àgbáyé ni wọ́n mú fúsbọ́ọ̀là kan ní bíbáyìí nílùú Germany ní bíbáyìí ó ti pẹ́ ẹni tó bá wà Germany ní táìmù yẹn wọ́n dẹ̀ dá ẹ̀wọ̀n ọdún 6 fún ó yá yóò máa lọlé yóò máa wá yóò máa láìtì okọ rẹ̀ but kò gbọ́dọ̀ jáde káàkiri ṣé kò ní báyàwó ẹ̀sùn gbà yẹn mo bí yín o ẹ wá fi wo àwọn bàbá wa tó ti lọ tájà fún Nàìjíríà nígbà yẹn bí àwọn bàbá wa Awólọ́wọ̀ àkàwé ni o àwọn náà máa lọ bẹ̀rì àdẹ̀gbọ́ pé wọ́n máa lọ ilé wọn ń bọ̀ ìgbà míì wà gan ilé ni wọ́n sùn ó sì tún ti wá láàárọ̀ kùtùkùtù wọn wá jókòó síbi wọ́n fi ọtí lẹ́yìn ìgbàdẹ́jọ́ bá ti kúrò ní tọlọ́pàá tó sì ti kúrò ní kóòtù ẹ ti understand ẹ fi gbẹ́lẹ̀ fàgbépo ǹjẹ́ ti gbọ́ ní sórí tó bá fẹ́ ṣe nǹkan tó bá ní evidence lọ́wọ́ mọ́ bẹ̀rù tó bá ń pè é lẹ́lẹ́wọ̀n ìwọ́kọ́ làkọ́kọ́ ẹlẹ́wọ̀n tó bá ń pè é nígbà ó bímọ sẹ́wọ̀n ṣe bá ìwọ́kọ́ làkọ́kọ́ njọba ilé ayé tá a wá ní ìsìn either to lose or to succeed or to death ẹni Ọlọ́run ò bá pa tí ó sì ṣahun sí rẹ̀ wàláì kò ní jẹ ìyà ẹ wo bá Baba Ijesha dé bí ọmọ tuntun lórí abẹ́mọ̀ ni ìyàwó rẹ̀ kò kọ̀ nígbà bá ti ka òfin fún ó tún jẹ́ celebrity ni Baba Ijesha ìgbà tó ti débẹ̀ báyìí àwọn wọ́dà máa sọ fún wípé ó ní option o ń báyìí ló wà èwo ló fọwọ́ múnú ẹ̀ owó tó bá ní kó ná sí rẹ̀ náà ìyàwó tó sì tó ń gbẹtọ́jọ́ ń sọ̀rọ̀ bóyá ó ti fẹ́ ni tàbí wọ́n fẹ́ra wọn lọ́nà kí àgbákò yìí ó tó dé bá tó bá mọ̀ pé òun máa fẹsẹ̀ wàláhì ó náwó náírà èmi gan lè náwó ẹ̀ fún ọkọ mi fún ẹni tẹ́mi pẹ̀lú ẹ̀ bá ní àdéhùn mo lè náwó ẹ̀ fún kó lọ kó bọ̀ tó bá jọ̀wọ́ náà ló bá rí àjọ náà ni tí àbádé tá a bá jọ ṣe mọ̀ párábìnrin ti di okùn tá a so májá lọ́rùn tí ò gbọdọ̀ já lọ́rùn Baba Ijesha ibi tí Baba Ijesha wà ìyẹn ò ní ó má bóbìnrin sùn kẹ́ ẹ jẹ́ kí n sọ fún yín wọ́n lè ti settle everything pé tó òun ò ní bá wọn gbénu ibi táwọn yòókù ń gbé èló ni lójoojúmọ́ ó ti wà lákọọ́lẹ̀ kì í ṣe pé ní wọ́n fi ṣojú ṣáájú kì í ṣe pé ní wọ́n fi ṣe pé yín bóyá ọmọ mínísítà kankan irọ́ tó o bá ní owó ẹ̀ wà á wà níbi comfortable òṣìṣẹ́ wọn yóò darí dé bàbá wọn Báṣọjọ́ náà mà lọ ẹ wo bí ìṣòwò rẹ̀ ń wà òun fúnra ara rẹ̀ sọ wípé ibi tí wọ́n ti mú mọ́ ó ní kódà ó bẹ́tà ju kóhun wà ń ta lọ nítorí ó lo fóònù ó wo bọ́ọ̀lù ó wo fíìmù ó wo oríṣiríṣi nǹkan ó ní íńtánẹ́ẹ̀tì wà ọ̀fẹ́ tó ló bá dé pẹ̀lú fóònù rẹ̀ ó yá kí ló dé tí òbí ní ìjà yóò rí ẹ̀ tó tún ní yàrá rébété ìyàwó rẹ̀ ń lọ lọ́sẹ̀ọ̀sẹ̀ ń tó bá wù ló lè báyàwó ẹ̀ ṣe ó nìkan yàrá kan ni wọ́n máa rẹ́ǹtì ẹ̀ gẹ́gẹ́ bí ẹni rẹ́ǹtì ilé ni lóṣooṣù náà máa sanwó ẹ̀ torí ibẹ̀ ni iṣẹ́ tọkọ tèmi ni o àwa ti ṣiṣẹ́ ìjọba yẹn rí tá a sì mọ inú àtẹ̀dọ̀ ẹ̀ kò dìgbà tá a bá ka gbogbo ìwé ilé ayé yìí
so ẹ rọra pariwo ọmọ tó wálé ayé ẹ bá pè ní tẹ̀wọ̀n dénà bí kò kàn yín ẹ bá sọmọ ní wẹ́dà kò kàn yín ẹ tún wá wo obìnrin tó fẹ́ ó lè ṣeé ṣe kó jẹ́ pé nítorí obìnrin gan-an ni wọ́n fi ṣe àkóbá fún bàbá Ìjẹ̀ṣà ṣé bẹ́ẹ̀ rẹ́ni tó dúró wọn lè tó ló ti kàbọ̀ ọmọ òun dì ó ti mú lẹ́ẹ̀sì ọmọ òun sísọ sẹ́wọ̀n kan sọ bàbá Ìjẹ̀ṣà sẹ́wọ̀n ẹkún ọkọ ọmọ ní sùn ó máa ń sunkún ó sọ dìdá inú òbó ló ṣe sọ bàbá Ìjẹ̀ṣà sẹ́wọ̀n ìgbà tí bàbá Ìjẹ̀ṣà tó dé aláìlójútì gẹ̀gẹ̀sì àyà tó sẹ̀kẹ́ bí ìgbà wọ́n bá ń polówó kàngú ó tún jáde kẹ́lẹ́ bá àmọ́ pé ìyá ọkọ ń jẹ́ ó tún mí sí bàbá Ìjẹ̀ṣà bóyá bàbá Ìjẹ̀ṣà ti ẹyin ọdún tẹ́lẹ̀ tí ò wá dó mọ́ tí ò bá sùn mọ́ kàkà kẹ́kù má jẹ́ ṣèṣe ni wọ́n ló dá àwọn òrànlọ́ sẹ́wọ̀n wọ́n wàá mọ̀ ìpẹ́ wọn tán rán lọ ìgbádùn tó jẹ́ ń bẹ̀ kan ojú kó wà lé lọ ìgbádùn míì wà ní ẹ̀wọ̀n ẹ máa rí àwọn ẹlẹ́wọ̀n míì ni tí wọ́n ti rọra wọn pín tí wọ́n sì mọ̀ pé kò sí ìyá mọ́ kò sí bàbá mọ́ wọ́n á dẹ̀ jáde wọ́n sì tún lọ dáràn mi wọ́n á ní káwọn kúkú wà bẹ́ẹ̀ ò pé àwọn ju káwọn ọmọ tàràkà níta lọ. ó yá nílùú Germany yìí nígbà táwa fi wọlé èmi rí àwọn ọmọ Nàìjíríà kan wọ́n mú wọn tán báyìí wàláì wọ́n ṣiṣẹ́ ọdún 4 nínú ẹ̀wọ̀n yẹn tán tó ń gba pension losing job ńgbà wọn dé ṣéǹjì wọn tó kù wàláì wọn kò lé wọn lọ́wọ́ ìgbà wọn dé tán wò rárá ìgbà wọn máa gbé àwọn lọ lé ni wọ́n sì tún lọ dáràn mi wọ́n bá tún lọ inú ẹ̀wọ̀n yẹn láti fún wọn wèé wọn ò kàn gbọ́dọ̀ kọjá stéètì láti fún wọn wèé ni kẹgbọ́ kò sí nǹkan bàbàrà nú ẹ̀ ẹ jẹ́ kọ́mọ ọlọ́mọ wà nígbà rẹ̀ wọn ò rí bàbá Ìjẹ̀ṣà dó mọ́ ó wá yà wọ́n lẹ́nu ipa wọn fojú ẹ̀ hàn mọ́ bó wọn ò mọ̀ ipò oore ni arákùnrin wá gbé oyún wọ́n ti ṣe fíìmù yẹn tako tó di pé wọ́n bímọ wò ó káre láyé bàbá Ìjẹ̀ṣà ọlọ́pọlọ pípé ni ẹ́ wọ́n ti ṣe kalẹ̀ ẹ̀ wo bí wọ́n ti ṣe fíìmù yẹn ẹ̀ wo bí wọ́n ó tún fi kérò jọ ó tún sọ́lù yín láyà àwa lọ jẹ́ pé ọmọkùnrin 2 tàbí 3 lọ́lọ́run fi ta lọ́rẹ níṣẹ́ ni gbogbo àwọn ọ̀tá bàbá Ìjẹ̀ṣà ó kàn lọ bínú kú ni ẹ̀yin ọ̀tá ẹ má bínú o torórí yín ò pé ìkà kí Ọlọ́run kó wá fi irú ti bàbá Ìjẹ̀ṣà yìí kó wá fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́gbọ́n torí lẹ́yìn bàbá Ìjẹ̀ṣà ti rí àìmọye tó ti ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ wọn tí kódà wọn ò rí alátakò ìmí ìgbéra ẹ̀ lọ nípò ní àìmọye lójoojúmọ́ là ń gbọ́ ìkórè èpò ọmọdé ó ṣe gbá ṣùgbọ́n kì í ṣe tó dáa àtìlẹ́yìn àlẹ́jọ́ bàbá Ìjẹ̀ṣà èmi tó ń sọ fún yín abiyamọ tí ọmọ bá wà lọ́dọ̀ rẹ̀ fún 4 years tí wọ́n sì ní kọ́kọ́rọ́ ẹ ṣe kò sáàdì létí yín ni wọ́n wá fi sídìí ọmọ yẹn ìwọ sì ló ń tọ́ ọmọ náà tó ò bímọ kankan rí ẹ dákun báwo ni ò ṣe mọ bọ́mọ yẹn ṣe rìn ọmọ ilẹ̀ Haúsá lásán ọmọ ọdún 4 sí 5 tó lọ ilé kéwú tí àáfà àjà tó bá sùn ọmọ fẹ́ wẹ̀ ìyá ọmọ fẹ́ wẹ̀ ló bá yà ara ọmọ òun gbóná kí ló ṣe é ó ní dìndí kí ní jẹ́ dìndí ó ní abẹ́ ẹ̀rù wọ́n fẹ́ fọ abẹ́ fún ó ní abẹ́ ẹ̀rù kí ló ṣe ó ń bẹ̀ ó ní àáfà àmọ́kárántá ó ló fi dìndí rẹ̀ ó fi síhùn báyìí bí ìyá ṣe ìyá ga ẹsẹ̀ ọmọ sókè ni o ló bá bá ipe ọmọ òun kò ṣe ní kò ṣe jì kódà kò fún àáfà yìí lẹ́nu kò fún lára rárá àtọ̀ ó lè gbàtọ̀ ọlọ́pàá lọ dídé tó máa dé àṣọmọ yẹn nìkan kọ́ láàfà yìí nílẹ̀ Haúsá ni o ìmí náà tó gbà tó jẹ́ pé àwọn ọmọ ìyá yẹn mẹ́rẹ̀ẹ̀rin ó sì bá wọn sùn lọ yíkáyíká nílé kéwú nínú ilé kéwú fídíò yẹn wà lọ́wọ́ tèmi kò kàn dáa kéèyàn gbé àwọn ọmọ ọlọ́mọ ṣùgbọ́n àwọn Haúsá gan wọ́n ti fi ìjáàbù wọ́n ti bo àwọn ọmọ yẹn wọ́n wá kẹ́ni wọn sógiri àìgbà Haúsá ni ẹ̀ bá máa lóríṣiríṣi lórí pílátífọ́ọ̀mù yìí ìjọ mi náà ń bọ̀ gan tó jẹ́ pé Haúsá ni máa ṣe torí èmi máa fẹ́ lọ gbọ́ níwùsì BBC Haúsá tó jẹ́ pé oríṣiríṣi nǹkan táwa ń pè ní bàbàrà ó wà níbẹ̀ tá a fi dára wa lẹ́kọ̀ọ́ bàbá Ìjẹ̀ṣà mú lọ́dún 4 ọmọ tó ti lọ́mú láyà tí ò tí ì tó ọmọ tó jẹ́ pé rí ní títì tẹ́ ń lọ ṣàánú lábẹ́ gádà tí wọ́n mú òun kú wọn tí wọ́n ń gbokúgbo ẹ wá tì wọ́n mọ́lé ẹ sì invite ọkùnrin ni kì í ṣe pé ló kanlẹ̀ wálé yín ẹ má ní mo dọ́rọ̀ padà sẹ́yìn o àwa tá a bá ní làákàyè ni pé ẹ̀wọ̀n àkóbá ló lọ wọn ò wá mọ̀ pé inú rẹ̀ ni ó já sí ẹ̀wọ̀n yẹn wọ́n fi pa àwọn olórí burúkú lẹ́nu mọ́ ni bóyá wọ́n jèrè lára wọn ò sì ní kankan lára tayọ ẹjọ́ àtowó owó àti ká bọ́ sùn wọn ò fẹ́ ká tún náà àṣírí wọn náà fi wá kúkú ní ọ̀dà ẹ̀jẹ̀ ká gba nǹkan sọ̀kájù síbẹ̀ ibi wọn ju bàbá Ìjẹ̀ṣà sí inú ìgbádùn ni ẹ̀yin olórí burúkú kọ́dọ̀ ọmọ yín gan inú pálámbá tó wà wọ́n bí àwọn ọmọ yín ti lọ lọ́kọ ni ọkùnrin tó jẹ́ pé bó ṣe ń bímọ fún ní jù wọ́n lẹ̀lẹ̀ bó ṣe ń bímọ fún wọn ní jù wọ́n lẹ̀lẹ̀ kí náà ti pè yòówù ń ṣe breaking heart àwọn ọkọ táwọn ọmọ yín fẹ́ wọ́n break heart ìdílé onílé dẹ́kun ẹni tẹ́ ẹkú lọ́mọ tó jàbálẹ̀ ọmọ romance ṣe wá di pé ṣe máa rókò díẹ̀ ni kí lẹ fẹ́ kó wí gẹ́gẹ́ bí ìyá tó wà lé lọ́yọ̀ state tí wọ́n mú wọ́n gbẹ̀bọ̀ síyàn lórí wọ́n ní máa sọ pé kò sí ṣẹ̀ríà ń bẹ̀ wọn náà sì ní kò sí ṣẹ̀ríà ń bẹ̀ o wọn ò béèrè ṣẹ̀ríà ẹ dákun o àwọn òpònú ayírádà kan wá jáde wọ́n ní ẹ fẹ́ sọ ìsìláàmù lẹ́nu ni ṣẹ́yìn mọ tán pè nírun tó àwa ì bá àti èjókòó sílé kéwù ni. bàbá Ìjẹ̀ṣà sì ní ti ń jẹ́yà ntí òrírí orí ó ní ha lágbájá o sì mọ pírọ́blẹ́mù mi ló wá ṣe mí báyìí ó dààmú ṣe wọn bá dídùn dú ìyà fún jù bá yẹn lọ ó lọ bọ o ẹ wá rọmọ ní ìsìn ẹ wá ká yín sókè bí òkú tájá ti bí òkú ajá tí mọ́tò gbá ẹ wá ń kígbe ó bímọ sẹ́wọ̀n ni ìjọ òlódé wọ́n fún wọn láàyè wà láìtàláì tí n bá ṣe tẹ́nìkan ò ṣe rí tí mo ní owó lọ́wọ́
tí a bá mú mi torí kò sẹ́ni tó kọjá òfin tán bá ní ẹ̀wọ̀n ni tán bá lè fún mi ní kátígórì ibi tí ń mọ̀ sùn wàláì mo ṣetán láti sanwó rẹ̀ títí nígbà tí ń fi kú o. wọ́n ní tó bá ń ṣiṣẹ́ máa pawó késàrì sílẹ̀ kó o sì máa pawó ẹni tó jẹ́ pé owó tó tún jẹ àjẹmọ́nú máa pa sílẹ̀ máa pa owó tó fi tọ́mọ sílẹ̀ ń ta wálé ayé wa ṣe nìyẹn. ǹjẹ́ ti gbọ́ tó o bá dẹ̀ ń sọ òdodo ọ̀rọ̀ tán bá ní òdodo yẹn náà fẹ́ fi jù ẹ́ sẹ́wọ̀n lọ kó owó tọ́lọ̀ máa ṣe fún ẹ níbẹ̀. èmi ti rí ọmọbìnrin tó jẹ́ pé lẹ́wọ̀n ló sì ti rí olówó ó bóde báyìí wọ́n gbóúnjẹ wá fún yàn ni wíwọlé tí wọ́n gbóúnjẹ fún wọn tán ọmọbìnrin yẹn ń jáde báyìí ó sì rẹ́ni fẹ́ ẹ mọ tọ́lọ̀ fi dúró de àti bá Baba Ijesha ti wà ń ta tá àmọ́ rí pẹ̀lú ìyàwó a sì rí kó bọ́mọ kókó dání ọ́ọ́bì ó wá rọ́mọ ní ìsìn ẹ̀ wọ́n pariwo ẹnu ṣé ń bọ́bìnrin sùn ní sẹ́ẹ̀lì ni ṣé ń bá kò ní bọ́bìnrin sùn sẹ́ẹ̀lì àwọn olòṣì wọ́n fẹ́ fún gbẹ ọmọ ọlọ́mọ yá sá ó fẹ́ wọ̀n bára ó sì lọ gbádùn ni ẹlẹ́yìn jáde tó ń dán sí i sí ọ ṣé ẹ lérò pé tí ìbá ṣe pé láriwo tẹ́ ẹ kéde wàláhì tàláhì àwọn obìnrin àìmọye ti dúró de láti fẹ́ wọ́n ti dúró de láti fẹ́ kí lẹ̀ ń bá kí lẹ̀ ń bá ká kẹ́ẹ̀fì Baba Ijesha lọ́rùn lẹ́lẹ́ ọlọ́wọ́ bọ̀ wò jàre ọlọ́wọ́ bọ̀ wò ó mo jèrè lórúkọ rẹ̀ bàbá mo jèrè bàbá mo sorí ire tó bá ní tẹ̀wọ̀n dé ni sọ pé bàbá wọ́dà ni ẹ́ bàbá ọ̀gá wọ́dà ni ẹ́ kò sẹ́ni tó ṣe irú ẹ̀rí ìwọ̀là kọ́kọ́ èèyàn kan náà ní máa ṣe kinní kan tí ó mèlú títì omi nínú àbíbó ló ṣe ń jẹ́ ọlọ́wọ́ bọ̀ wò yóò bọ̀ dà sí ó tún bí mi ṣọwọ́ arábìnrin tó dúró tì ẹ́ èṣù òníyà ni o tóró ti já wọn láyà wọ́n dúró de kí ẹ̀lẹ́ṣẹ̀ òde kan wá yọ ẹ lò wọn ò rọ́kọ fẹ́ wọ́n ti gbé ẹ̀jù lẹ̀ wọn ò rọ́kọ fẹ́ wọ́n ti wà nínú ilé bí mi báyìí ní ìsìn níṣẹ́ náà wò híóhíó àtíkè náà fi ń gbéjú àtíkè gbogbo àmọ̀ tó yẹ ká fi ṣe kòkò táà máa fi ṣe bẹ̀ láyé àtijọ́ wọ́n ti fún amójú tán gbogbo ìyẹ́ ẹ̀dìyẹ wọ́n ti kàn mójú tán gbogbo kíní èékánná ẹ̀dìyẹ wọ́n ti tòó ṣe èékánná tán wọ́n máa ń ṣẹṣẹrẹ kó dé èmi rèé wọ́n máa yọ bí ọjọ́ dàrí àgùntàn sọ lò Baba Ijesha lọ sí prison lóòótọ́ àkóbá prison ó lọ Baba Ijesha jáde kí ìsìyàwó rẹ̀ wo èrò tó tún ti kó mọ́ra lórí kíní bẹ̀rẹ̀ fíìmù rẹ̀ jọ tó o bá rí arúgbó tí ó bá bẹ́ẹ̀ ṣe fíìmù tí ojú ẹ̀dá tí n bá wà Nàìjíríà wà láì máa wá ṣe fíìmù pẹ̀lú ẹ̀ má wọrí má dìyàwó ẹ̀ mú dáadáa dì í mú kó o gbọ́ yé lágbọ́yé ipa kó o gbọ́ sùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́ ẹni tó bá wù kó kí ẹni tí ò bá wù kó fi ẹ́ sílẹ̀ ó ti rọ́mọ gbẹ́jọ́ ó ti gbẹ́jọ́ ń dùn wọ́n ní ọ̀ọ́bì Baba Ijesha ti bímọ ó sì ti ríyàwó celebrity tó ní model tó ní apprentice àbíbọ̀ lẹ́sẹ̀ pé tailor tí máa ránṣọ lóríṣiríṣi dákun jẹ́ kí n mọ ṣọ́ọ̀bù rẹ kí n máa rán wọn wá kókó ránṣọ fún mi aṣọ arúgbó kó bá rán kó fi ránṣẹ́ sí mi Baba Ijesha gún ọ̀ṣọ́ wo àsìkò rẹ lóde orí ẹni tí ọmọlé jàǹbọ́tọ̀ rí gidá abẹ́kún bẹ́ẹ̀ ní ṣe kiri London àwọn pásítọ̀ ní bá wọ́kọ àwọn àfáà ní bá wọ́kọ àwọn oníṣẹ̀ṣe ní bá wọ́kọ kò sí ó ti lùsì ìwọ̀n bẹ́ẹ̀ tí máa jí ló lábẹ́ rẹ kò rí ṣe má ìpinnu ìyà tí wọ́n máa fi jẹ ẹ̀dá wọ́n ti fi jẹ́ òsì ti borí kò wá tún ní gbérí mọ́ lágbára Ọlọ́run ọ́bì ẹni tẹ́ ẹ ti Baba Ijesha mọ́lé Baba Ijesha ti bí wọ́dà ọ́bì ẹ ṣe wo ẹ̀yẹ èèyàn mi ẹ̀dá kò yí tó bá kú ẹ bá mi tún ṣe ẹ má bínú gbogbo ẹni tí ń bá ṣẹ̀ kó má bínú ẹjọ́ lórí ọ̀rọ̀ ẹjọ́ torí wọn ò ní làákàyè èèyàn lọ sí prison ìyẹn ò ní kó mọ kíyàwó rẹ̀ ẹ wo ẹrù fàáyì náà kí ni àwọn náà fi sórí tí àwa náà ò ní fi sórí tó bá nígbà tó bá ti ní ṣéǹjì ẹ lápò wàá ṣe tó lówó ń ṣe my friend ariwo kọ́ ni music ẹ gbàgbé ńgbà tí wọ́n ti wá dáwó fún ipe báyìí ni o kankan ni ó lájẹ síkù náà obìnrin sì tún dúró tì gbóbìnrin kan tán ní interview lórí kinní ni ó ní kóhun ti bímọ kan ti báwọn sùn kan ṣe irú obìnrin bẹ́ẹ̀ kò ní yálé gbogbo yín obìnrin tí ó bá ran ọkọ lọ́wọ́ ní ká ẹ má gbàdúrà ẹ má wo beauty o tó bá délé lálẹ́ tó bá wẹ̀ tán àtíkè ló sán mọ́jú wọn ò dá ẹ má wo beauty alálùbáríkà ọlọ́gbọ́n ọmọ ṣiṣẹ́ aláàánú ńlọlọ́wọ́ yàn fún ẹnìkọ̀ọ̀kan yín tọmọtọmọ àtọmọ tèmi náà ṣé ti bọ́ ẹ má bọ̀ pariwo wípé Baba Ijesha yín kìnìkan àwọn náà lẹnu wọn ẹ jẹ́ ká máa fẹnu wọn já wáyà kiri ṣé ti bọ́ ẹ ṣe gan ni mo dúpẹ́ tẹ́ fi wá bá mi wò ó tí a bá ti fẹ́ dún kòkò fún yín ẹ lọ ẹ̀wọ̀n ẹ ṣe gan tó bá jẹ mọ́ bẹ́ẹ̀ wà láyé lọ ẹ fi síwájú Ọlọ́run tẹ́ ẹ bá mọ̀ ìpá kò bá ni wà láyé èdè láyọ̀ tẹ́ ẹ bá lówó yín ṣé ẹni bá ti kú nǹkan tó bá ti kú òní tọlọ́pàá tó kú nǹkan tì tó ti di pé wọ́n ti dájọ́ ẹ fi yókù lẹ̀ ẹ fi gbẹ́lẹ̀ bá gbépo tẹ́ ẹ bá ní owó yín lọ́wọ́ rẹ yín lè sanwó ọdún kan ó lè sanwó ọdún méjì wọ́n lè sanwó ọdún mẹ́wàá fún ẹ tó máa sùn tó máa jí tó tún máa jẹ́ ń jẹ òjọ́ kí náà ń sọ yìí àwọn ọ̀dẹ̀ bàbá wa Ọbásanjọ́ lọ tó dé ó wá di pírẹsidẹ́ǹtì bàbá wa Awólọ́wọ̀ lọ dé orúkọ wọn ò lè parẹ́ láyé yìí Omiyinka Baba Ijesha wo wàá ṣeré wo oríire rẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò lè tán èmi náà dá lójú àwọn ọmọ mi tiẹ̀ náà dá ti gbogbo yín pátá àtẹni nífẹ̀ẹ́ mi àtẹni tí ò nífẹ̀ẹ́ mi ní kan àgbákò ẹni máa purọ́ mọ́ ẹni tí yóò dúró tì yín Ọlọ́run ó fi tẹ́ẹ̀fì dojú tó nítọ́ Ọlọ́run ó fi lé yín lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ o ó dàbọ̀.